A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ọ̀gbẹ́ni kan tí ó ń bá wọn pín ìwé tàbí àwọn ohun èlò pàtàkì mìíràn kiri dispatch rider Monday Ọ̀zázùwà ti ṣàlàyé lánàá fún àkànṣe ilé-ẹjọ́ pàtàkì Special Offences Court ní ìpínlẹ̀ Èkó bí gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele ṣe ń rán kiri láti lọ́ọ́ máa gba owó tí í ṣe ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù dọ́là owó àfojúrí cash ní ọ̀pọ̀ ìgbà. Ọ̀zázùwà tí agbẹjọ́rò àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àgbà amòfin Rotimi Oyedepo darí gẹ́gẹ́ bí ẹlẹ́rìí sọ fún ilé-ẹjọ́ wípé láti ọdún 2001 ni òun ti jẹ́ dispatch rider pẹ̀lú ilé-ìfowópamọ́ Zenith kí ó tó darapọ̀ mọ́ CBN gẹ́gẹ́ bí contract staff ní ọdún 2014. Ẹlẹ́rìí yìí ní Emefiele ní managing director Zenith ní ìgbà náà tí òun jẹ́ dispatch rider. Lẹ́yìn èyí ni ó darapọ̀ mọ́ CBN. Ẹlẹ́rìí tí ó jẹ́rìí níwájú adájọ́ Rahman Oshodi sọ wípé gbẹ̀yìngbẹ́yín ni wọ́n fi jẹ ipò senior supervisor full-time láti ṣe àmójútó àwọn ìwé-ẹ̀rí bí ó ti ń ṣiṣẹ́ pẹ̀lú ọ́fíìsì gómìnà CBN ní ìpínlẹ̀ Èkó. Ó ní pẹ̀lú email àti WhatsApp ni òun pẹ̀lú gómìnà CBN fi máa ń sọ̀rọ̀. Ọ̀zázùwà ṣe ìrántí bí Emefiele ṣe ké sí i ní ọdún 2020 tí ó fún un ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹnìkan. Ó ní bí onítọ̀hún bá ti ké sí i kí ó lọ bá ẹlòmíràn tí oníyìn á júwe fún un láti gba nǹkan wá ní ọwọ́ rẹ̀. Nígbà tí ó dé ọ́fíìsì onítọ̀hún ni ìyẹn fún un ní ẹ́ńfẹ́lópù tí owó kún inú rẹ̀. Gbogbo ìgbà tí Emefiele bá ti wà ní Èkó ni Ọ̀zázùwà máa ń lọ bá a gba owó lọ́wọ́ ẹnìkan tàbí méjì. Ṣùgbọ́n bí kò bá sí lÉkòó, Emefiele á pa á láṣẹ kí ó kó owó tí ó wá gbà fún Henry Ọmọìlé, ẹnìkejì afẹ̀sùnkàn. Ó ní lọ́jọ́ kan Emefiele ní kí òun lọ gba ìwé sọ̀wédowó ní iléeṣẹ́ kan tí ó wà ní agbègbè Ìsọlọ̀ lọ́wọ́ ẹnìkan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Monday. Lẹ́yìn tí ó gba owó yìí fún Emefiele ni Emefiele fi pamọ́ sí àpò ìkówósí iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Domis Oil and Gas. Ọ̀zázùwà fi kún un wípé ilé Emefiele ní Henry Isioma Ọmọìlé ń gbé. Bí ó bá ti gba owó fún Emefiele, a kó o lọ ilé rẹ̀ tí ó wà ní Ìrù Close, Ìkòyí, ìpínlẹ̀ Èkó. Ọ̀zázùwà ní òun kò ṣe àkọọ́lẹ̀ gbogbo iye owó tí òun ti gbà fún Emefiele nítorí bí ó ṣe ń gbà á ló ń kó o lọ ilé fún Emefiele. Bí kò bá sí nílé, a pàṣẹ kí òun kó o fún Ọmọìlé. Ó ní owó tí ó pọ̀jù tí òun ti gbà lẹ́ẹ̀kan ṣoṣo ní mílíọ̀nù kan dọ́là tí í ṣe owó àfojúrí cash. Lẹ́yìn èyí ni oníṣòwò yìí tún pè é kí ó wá gba $850,000, lẹ́yìn náà $750,000 àti $400,000. Gbogbo rẹ̀ ní cash. Síwájú àkókò yìí ni adájọ́ Oshodi gba ìyọ̀ǹda Emefiele pẹ̀lú $50 mílíọ̀nù. Ẹ̀sùn àṣìlò agbára ni wọ́n fi kàn án báyìí pẹ̀lú jìbìtì owó tí ó tó $4.5 billion àti $2.8 billion. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ẹbí olóògbé òṣèré ilẹ̀ Nàìjíríà John Okafor tí gbogbo ènìyàn mọ̀ sí Mr. Ibu ti kéde ọjọ́ ètò ìsìnkú rẹ̀. Kí ó tó di olóògbé ni wọ́n gé ẹsẹ̀ rẹ̀ látàrí àìsàn tí ó ń bá a fínra láti bí oṣù mélòó sẹ́yìn. Ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ ní ìlú abínibí rẹ̀ ní Àmùrè ní ìjọba ìbílẹ̀ Ìwọ̀-oòrùn Nkanu, ìpínlẹ̀ Enugu ni ètò ìsìnkú yóò ti wáyé. Nínú àtẹ̀jáde tí ẹ̀gbọ́n Mr. Ibu, Elder Sunday Okafor buọwọ́ lù ni wọ́n ti sọ wípé àwọn yóò sin ẹbí wọn bí akọni tí ó fi ẹ̀yìn tí ó kún fún ìfẹ́ àti ẹ̀rín sílẹ̀, bí wọ́n ti ń pe gbogbo ènìyàn láti bá wọn kópa nínú ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wọn, bàbá bàbá, ẹ̀gbọ́n, àbúrò àti àna.
tí ó máa wáyé ní ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2024. Ètò ìsìnkú yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kẹfà. Ọjọ́rú tí ó tẹ̀lé ní àṣálẹ́ olóògbé candlelight pẹ̀lú ìdánilárayá. Ọjọ́ 27 ní àìsùn onígbàgbọ́ Christian wakekeeping tí yóò wáyé nínú ọgbà ilé rẹ̀ ní Eziokwe, Amure, kí ètò ìsìnkú gangan tó wáyé ní ọjọ́ 28 oṣù kẹfà. 30 oṣù kẹfà ní àṣekágbá tí í ṣe ìsìn ìdúpẹ́ fún ẹbí, ọ̀rẹ́ àti afẹ́nifẹ́re. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ti rán ìlúmọ̀ọ́ká ọkùnrin bíi obìnrin celebrity transgender Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky lọ ẹ̀wọ̀n oṣù 6 láìsí àǹfààní fún owó ìtanràn. Bí a kò bá gbàgbé wípé ọ̀sẹ̀ tí ó kọjá ní adájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀ dá lẹ́kun lórí ẹ̀sùn ṣíṣe owó náírà ní ìṣekúṣe lẹ́yìn tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC pè é lẹ́jọ́. Ṣùgbọ́n Bobrisky ní òun jẹ̀bi ẹ̀sùn oníkókó 4 tí wọ́n fi kàn án nípa lílẹ̀ owó náírà lójú agbo. Lẹ́yìn èyí ni adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ lánàá wípé kí ó lọ lo oṣù 6 nínú ẹ̀wọ̀n, kí èyí lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn yòókù bíi tirẹ̀, kí ẹ̀wọ̀n rẹ̀ sì bẹ̀rẹ̀ láti ọjọ́ 24 oṣù kẹta tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú un. Síwájú ìdájọ́ rẹ̀ ni adájọ́ bi Bobrisky léèrè wípé ṣé ọkùnrin ni tàbí obìnrin. Lọ́gán ni Bobrisky dá lóhùn wípé ọkùnrin ni òun ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.